Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹni tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo ìwé àbámọ̀dá fún àgbéga lẹ́nu iṣẹ́. Ó dìpẹ́ndì lórí iṣẹ́ tó ń bá ṣe. Àmọ́ kò síṣẹ́ téèyàn ń ṣe náà téèyàn ò nídìí àgbéga, torí pé bó ṣe ń ṣe làwọn kan ń wò ẹ́, wọ́n fẹ́ tó ẹ, ìwọ náà máa rìláàsì, tí wọ́n bá tó ẹ kí wọ́n náà máa jù wọ́n lọ ni. Wọ́n fi bí 3 feet 10 feet kó máa fi jù wọ́n lọ, kán máa wò ẹ́ níwájú, kán máa lé ẹ, kán máa bà ẹ́, kí ìwọ náà dẹ̀ máa dúró. Ó ń tajà ni o, ó ń ṣiṣẹ́ ọwọ́ ni o, kódà ó ń ṣiṣẹ́ oṣù ni. Àwọn ọ̀nà wà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ oṣù náà, àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa lé wọn ní báyìí bẹ́ẹ̀. Wọ́n jọ ń fún the same salary ni o. Àmọ́ nǹkan tí wọ́n ń fowó ṣe, wọ́n lé ọtí. O need promotion lẹ́nu iṣẹ́ ni o. Lọ gbìyànjú ẹ̀. Àwọn bàbá máa sọ pé ibi tí àbámọ̀dá bá ṣubú sí ibẹ̀ náà ló fi ń dìde. Ọ̀tọ̀ ò ní rẹ́yìn ẹ̀, ìwọ ló máa rẹ́yìn ọ̀tá ẹ̀. Ọ̀tá ò ní rí ẹ gbé ṣe. Nǹkan ò ní sí ẹ, ìwọ ló máa ṣe nǹkan. Ọ̀rọ̀ mi ti yé. Ọ̀nà bí iṣẹ́ ṣe máa ń ṣiṣẹ́ pọ̀. Àmọ́ àṣírí ni kì í ṣoògùn. Ọlọ́run ní dá wa láàmú, àṣírí ni kì í ṣoògùn. Ṣé rí ewé àbámọ̀dá mẹ́ta ni ẹ jẹ́ ká wá? Ṣé ẹ ti rí báyìí? Ṣé rí ẹgbẹ́ ọ̀tún yìí, a kọ 5 sí. A kọ 5 sí tí ó pọ̀ tá a gbọdọ̀ ká. Ẹgbẹ́ àlàáfíà yìí, a kọ 4 sí pẹ̀lú new pen tó jẹ́ blue tá a gbọdọ̀ ká. 4 ni ó pọ̀ ńbẹ̀ tá a gbọdọ̀ ká. Ṣé wá rí èyí tó dúró dádúró tó wà lókè lákọ 9 sí success number 9 tí ó pọ̀ dáadáa tá a gbọdọ̀ ká. Tá a bá ti wá kọ sí tó bá ti pọ̀ dáadáa. Eléyìí tó wà ní òkè yìí, ó ní ẹ jẹ́ ká já, ẹ jẹ́ ká lọ kó kúnná. Tá a bá ti lọ tó bá ti kúnná, ẹ jẹ́ ká fi kó ọṣẹ tá a lè fi wẹ̀ fọjọ́ mẹ́ta. Ẹ wá jẹ́ ká kó ọṣẹ tá a gún yìí sínú èyí tá a kọ 4 sí. Sọ̀rọ̀ mi ti yé. Èyí tá a kọ 5 sí yìí láfi wá bò ó. Tó bá wù wá, a lè kọ 5 sí ní ibí, torí pé a gbọ́dọ̀ jẹ́ kí ó wá jẹ́ pé 4 ló wà lókè tá a fi bò ọṣẹ. 5 ló gbọ́dọ̀ bò ó. Ibi tá a bá gbé sí ká lè bá a mọ̀. Ó dà báwọn àlùjànnú kan lọ bẹ̀ tàbí àwọn ọ̀tá ẹ̀ tí wọ́n ti lọ change ẹ̀, wàá ti mọ̀ pé rárá eléyìí ló yẹ kó wà lókè. Tó bá ti wá pé ọjọ́ kẹta tá a ti bò ó, ọṣẹ là á máa wá bù sórí kàìnkàìn tó bá wù wá. A máa fi wẹ ara wa látòkè délẹ̀. Ìyẹn láàárọ̀. A lè wẹ̀ láàárọ̀, sọ̀rọ̀ mi yé. Là á máa fi wẹ̀ fọjọ́ mẹ́ta. Lágbára Ọlọ́run, Ọlọ́run ó gbé ẹ ga lórí àwọn ọ̀tá. Ọlọ́run ó gbé ẹ ga lórí ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá. Ọlọ́run á gbé ẹ ga lórí ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́. Àṣírí wọn ó tú. Wọn lè lé ẹ bá mọ́. Nítorí pé àṣírí ni. Àṣírí ni kì í ṣoògùn. Àṣírí sì ní bàbá oògùn. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí Wẹ́ńjẹ́. Ẹ̀rí tó bá dìgbà mi, á tún mọ́rọ́ mi, ìyẹn tó tún yàtọ̀ sílẹ̀ yìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò Kílò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Lórí àwọn kan mìíràn tá a ṣàtìlẹ́yìn tá a ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Àgùnyàn láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn. Ẹlẹ́gbẹ́ ní kú eré ìbà o.
ọ̀la ti boyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Amuti wá pẹ́ láyé o. Ìbà o, ọ̀la ti boyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Amuti wá pẹ́ láyé o. Ìbà o, ọ̀la ti boyè wá pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agbéyàrá ayé wa lọ gbọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀yún ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà o. Ọ̀la ti boyè wá pẹ́ láyé.